Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Ọdẹ ọdún bí ṣàlàáfíà la bá gbogbo ilé. Ẹ̀yin ọmọ Yorùbá, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation náà ṣì ni o. Bẹ́ẹ̀ ni, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ẹ̀yin èèyàn wa, Gómìnà Nasarawa ó máa jáde. Gómìnà yìí jáde láìpẹ́, ó bẹ̀rẹ̀ sí ní tú àṣírí nìyẹn. Ó ló ti sú àwọn. Ó ló ti sú àwọn pé àwọn agbésùmọ̀mí wọ́n ti fẹ́ gba ẹ̀mí àwọn tán. Ṣèbí gbogbo yín pariwo wọn Nàìjíríà ní ká pín ìlú. Ní báyìí sọ̀rọ̀, àwọn Haúsá wọ́n ti gbáradì tán láti já kúrò nílùú yìí. Wọ́n ti rí pé kò sí kankan tó lè ṣeé ṣe mọ́. Àwọn tó ń yìn pariwo wọn Nàìjíríà, ó ti wá dábàá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti wá rí pé wọ́n Nàìjíríà kò síbi tó mú wa lọ báyìí. Bẹ́ẹ̀ ni, pé kò síbi tí wọ́n Nàìjíríà fẹ́ gbé anybody dé. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Gómìnà Nasarawa ti jáde tán o. Bẹ́ẹ̀ ni, ó ti sọ̀rọ̀. Ó ní báyìí o, bí gbogbo ẹ ṣe ń lọ pé kóun má parọ́, tó ti sú àwọn. Bó máa dáa kí olúkálùkù wa ká jáde tán sí ọ̀rọ̀ ara wa. Kí la wá ń sọ? A ní kí gbogbo wa jáde tán kí orílẹ̀-èdè Yorùbá kó lè dúró, kí olúkálùkù máa lọ. Ẹ̀yin tẹ́ pera yín ní arẹwà, kí lẹ̀ ń dúró ṣe? Now kí ló sọ, kí ló jáde? Ó ní pé àwọn agbésùmọ̀mí pé wọ́n ń gba bọ́dà àwọn wọlé. Bẹ́ẹ̀ ni, pé bọ́n ṣe ń wọlé báyìí pẹ̀lú igba ọ̀kadà, 200 bikes ló fi ń wọlé òkè o. Ó ní pé bọ́dà àwọn tó jẹ́ pé ó yẹ kí wọ́n ti pa irọ́ o. Wọ́n wọlé lọ́fẹ̀ẹ́ lófò ni. Ó dẹ̀ ní gbogbo àwọn tó ń wọlé yìí, bóun ò mọ̀ wọ́n rí, àwọn wọ́n ń ṣọmọ ìlú yìí o. Wọ́n ń ṣọmọ Nàìjíríà, wọ́n ń ṣọmọ orílẹ̀-èdè Nàìjá. Níbo ló wá ń gbà wá? Ẹ̀yin èèyàn wa, ṣé wàá rí sí pé kò sí anybody tó lè tún lù ìṣe. Àwọn àjèjì èèyàn ni wọ́n ń wọlé wá sílùú yìí. Eléyìí tí ó fi túmọ̀ sí wípé kí Ọlọ́run gbà wá ni. Ó ní bó ṣe wọlé pẹ̀lú igba ọ̀kadà ni wọ́n gbé wọlé, páwọn agbésùmọ̀mí pé wọ́n dẹ̀ kí ń ṣe ọmọ Nàìjíríà. Ókè o, ṣẹ́yìn náà ti wá gbọ́ bẹ̀ yẹn. Àwọn ìjọba ń gbọ́ bó ṣe ń lọ. Ókè, ẹbí mi, àwọn wo ló ń ṣí bọ́dà lẹ̀? Àwọn wo ni wọ́n gbàbẹ̀ wọlé? Ṣé wọ́n fẹ́ sọ fún wa pé àwọn sójà, àwọn immigration wọn ò sí ńbẹ̀ tó yẹ kán dá wọn padà? Ó mà ṣe o. Ṣé ti rí ìlú yìí? Kò ní ìdí ká ṣe máa tanra wa. Kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà mọ́. Ìlú yẹn ti lọ. Nǹkan tá a fi ń pariwo ni pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Nǹkan tá a fi ń pariwo ni pé kí olúkálùkù wa ká tètè gbéra, ká tètè gba orílẹ̀-èdè wa. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, orílẹ̀-èdè Yorùbá ló lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti jáde pé ẹ ń pariwo pé àwọn agbésùmọ̀mí tí wọ́n tiẹ̀ kí ń ṣọmọ ìlú gan ni wọ́n ń wọlé. Kí ni ìwọ náà ṣe lórí ọ̀rọ̀ yìí? Gómìnà la pè yín. Ṣé ẹ fẹ́ máa dúró de pírẹsidẹ́ǹtì kẹ́yìn tó wá nǹkan ṣe sí ni? Ṣebí wọn náà ó yẹ kó lè pàṣẹ fáwọn sójà náà. Ó yẹ kó lè pàṣẹ fáwọn sójà, káwọn sójà náà jáde tán sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ ṣe ń lọ yìí, àfi kélédùà gbà wá. Àfi kélédùà gbà wá ni. Àwọn Haúsá gan ti jáde tán. Wọ́n ní pé àwọn Fúlàní ń pa àwọn. Pé àwọn Fúlàní gan wọ́n ń pa àwọn, fẹ́ gba ilẹ̀ àwọn. Láìpẹ́ yìí náà ni gómìnà tẹ́lẹ̀ rí jáde tán tó ní pé àwọn Haúsá yàtọ̀ sí Fúlàní o. Àwọn Fúlàní gangan àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀. Eléyìí fi wá jẹ́ kó yé wa wípé gbogbo àwọn tó ń wọlé yìí, Fúlàní ni wọ́n. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ máa gbọ́ ńgbà yẹn táwọn ará bíi tán ti náà máa kó àwọn Fúlàní púpọ̀ wọlé. Àwa mọ nǹkan tí gbogbo wọn fẹ́ wá ṣe, ṣùgbọ́n àwa náà ti ń rí àmì pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ gba location 419. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, àsìkò ti tó láti jí
àsìkò ti tó kí gbogbo wa ká jà fún ẹ̀tọ́ wa nítorí bí gbogbo ẹ ṣe ń lọ báyìí kò sí pé wọ́n Nàìjíríà kankan pé èèyàn kan ni wọ́n Nàìjíríà ò sí níbì kankan ẹ̀tàn jẹ́ ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń parí pé ẹ̀yin fẹ́ dìbò 2027 kẹ́yà tètè fọ ẹwé agbéjẹmọ́wọ́ nítorí pé àwọn arábì the same thing náà ló máa ṣe ẹ mọ̀ gbogbo àwọn èèyàn tán ti kú kí ni wọ́n ṣe sí gbogbo ọ̀rọ̀ àwọn tán ti kú ẹni tó ti kú mà ti kú àwọn èèyàn ló ń pariwo ní Benue tó ń pariwo ní north tó ń pariwo ní east wọ́n ní ẹni kan ló mọ̀ Ọlọ́run ní jẹ́ kí nǹkan burúkú kàn wá láṣẹ Èdùmàrè ẹ̀yin ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti pariwo síta o pé ẹ̀yin ará bíi kí ló ṣẹlẹ̀ kí ló dé tí ẹ fi jà fún àwọn ọmọ ìlú àbí ṣé ẹ fẹ́ sọ fún wa wípé ṣé àwọn ìjọba fẹ́ sọ fún wa wípé wọn ò mọ bó ṣe ń lọ ni ara nǹkan tá à ń sọ rèé o gbogbo owó tí gbogbo wọn gbà pé wọ́n fẹ́ fi jà fún òmìnira gbogbo owó tán gbà pé wọ́n fẹ́ fi jà wọ́n fẹ́ fi bá àwọn Fúlàní jà owó security tán gbà wọ́n mà dá sápò mà ni ó mà ṣe o ẹ̀yin ọmọ Yorùbá àsìkò ti tó kí gbogbo wa ká gbáradì ní báyìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ àwọn Haúsá ti sọ wọ́n ti láwọn bẹ́ẹ̀ ni gbogbo wọ́n ti bẹ́ bọ́ta pé àyàfi kí gbogbo wa lọ ń lọ wa ni o gómìnà Nasarawa gómìnà ìpínlẹ̀ Nasarawa òun ló jáde tán báyìí o pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí àfi kí Elédùmarè kó gbà wá ni o. Our borders are very porous. Bandits arrive on 100 motorcycles, 200 motorcycles. The Governor Abdullahi Sule of Nasarawa State has raised alarm over worsening security challenges in the north central and the northeast region, pointing fingers at the country's porous borders and then growing incursions by armed foreign elements. Speaking in an interview aired by Channels Television, Governor Sule described the infiltration of Nigeria's border by suspected foreign militias as deeply troubling, especially for communities in Plateau, Benue, Kaduna, and Nasarawa State. Ẹ̀yin yẹn wá ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn bí gbogbo ẹ ṣe ń lọ yìí àṣé gbogbo àwọn tó ń tẹ̀ ń wọlé tó ń pa àwọn ọmọ ìlú gbogbo àti sọ pé àwọn Fúlàní pé wọ́n ń ṣe ọmọ ìlú nǹkan tó fi láwọn fẹ́ wá báwo lèèyàn ṣe máa wá láti ìlú míì báwọn fẹ́ wá gba ilẹ̀ bàbá wa ó máa ṣe o kí ló ń ṣẹlẹ̀ ní ìlú tó lọ́ba tó ní ìjòyè síbẹ̀ yín náà rí àfi kí Elédùà àgbà wa ẹ̀yin ọmọ Yorùbá àníri jù báyìí lọ lórí ilé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation nìkan ló lè ṣe bẹ́ẹ̀ ni o a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo àtẹlẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. God bless Yorùbá nation kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.